Ó ń ṣàbíamọ Iyabo Ojo. Mo ti ń try láti pa kíní ìmọ́ra, but being a true seer, my talk is sense into your brain. Sudden, motion bully Priscilla. You caused it. You know the reason why you are doing that. She want to call me. Dangote go explore our woman. Or tell the Lord explore our woman. I like it. Oh, explore our woman. She going to call it any congratulations. I be calling for any gift. I don't. To ba ready be sọ̀rọ̀. Kim Kardashian, like báwo ni life ẹ ṣe rí lẹ́ni. Ìwọ ló ń bully Priscilla. I don't know. Mo wò títí pé ṣó what is stick ni. Tare ò fi balẹ̀. Tí are ò fi balẹ̀. Nollywood mélòó ló ń ṣe. Fúnkẹ́ Akíndélé tó ti ẹ̀ gbé dání tó lówó ju gbogbo yín lọ. Ìbéjì ẹ̀kọ́ mo ṣe fún ní provocation. Ọkọ ẹ̀kọ́ ló bí. Wọ́n tún gbé fọ́tò ọmọ yẹn jáde. Kò deny ẹ̀. Wọ́n fún ní provocation so that kó lè gbà ó ní rọ́ nǹkan gbọ́mọ mi wá sórí social media. Kí ni tó ṣe Iyabo? Why? Jẹ́ kí wọ́n àtọkọ ẹ̀ lé kán gbé lálàáfíà. Máa fàárẹ̀ display bíi tèmi. Kò sí bí mi ṣe describe òbò mi lórí social media. Rufus Abe, how are you, darling? Get to my favorite content. If you are on TikTok, you can join me on TikTok. Wọ́n àgbàlagbà tó lọ́pọlọ. Wọ́n ní gbogbo aláǹgbà ló dàpọ̀ délẹ̀ dàmẹ́jì. Ẹ kọ́kọ́ pariwo ti bímọ o, ó tó yẹ tó ń ṣe baby shower. Why are you bullying Priscilla Iyabo Ojo? Bẹ́ẹ̀ fẹ́fẹ́ rí tí ẹ ò dẹ̀ gbé síwájú. It's not because of Iyabo Ojo. Ṣe bí Lizzy ń pariwo síta ni. Ọmọ mélòó ló bí? Bó bá tẹ̀ bógún ọ, ibi tí mo bí ọmọ mẹ́rin grandchildren mẹ́rin gan mi ò lè ṣe tó ń ṣe. Ṣé kọ́ lè sọ pé òbí mọ ni? Which I believe the couple, they don't like it. They don't like it. Torí mi ti expect pé Tanzania ló ti kọ́kọ́ ṣe kíní yẹn lákọ̀ọ́kọ́ kó tó ṣe ti Nigeria wọ̀. Ó tún ní Tanzania again. Kí ló dé? Why are you frustrating the couple? See all the bullies against them. Ẹ jáde ẹni virgin ni. Bàtàn gbé kíní Naira Marley jáde mo lọ wò lórí Twitter. Ìyẹn sọ pé irọ́ jẹ́jẹ́ lílo gbogbo lẹ̀. Do you think àwọn ọmọ yẹn lè stand the bullish? Àwọn àgbàlagbà gan ṣá lè stand it. Request ti pọ̀ box mi lè dúkù mẹ́ta. Ẹ má bínú mo ṣe máa fún yín lọ́rọ̀ sọ o. Jẹ́ n wo àwọn olórí eré tí mo fẹ́ gbé wọlé ńbẹ̀. Gbogbo èèyàn mọ kínkínkín yìí orí yín ò dá ni. Ẹ rò pé à ń ṣe tap fún wa gift. Mi ò réyàn gidi tí mo fẹ́ gbé wọlé ńbẹ̀. You get what I'm saying? Ìwọ nìkan ló máa kọ́kọ́ bímọ láyé ni. Ṣé ní Nollywood àrọ́ ọmọ tó ṣorí ire ju Priscilla lọ ni? Tí bí Priscilla tẹ́ pé láì ní Priscilla ó wà níbi fashion public figure ni. Why are you delving into their life? She's old enough to spread herself. Just like the blogging I'm doing. My children doesn't comment. They don't go on social media. Especially ṣé kí n sọ pé you are the most hated, Iya Esabod is the most hated. Ṣọpẹ́ mi tètè dàgbà. Ṣé ọlọ́mọ mi ń bò mí ni? Ó rẹ́ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀. Bó bá ní ìyá láyé kó ní bàbá láyé. Ṣé ò lẹ́gbọ̀n tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Gbajúmọ̀ TV yẹn mi ò rí kíní. Ṣé o ti send the request mi rí request àwọn tó ń send the request gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ tí bẹ̀rẹ̀ menstruation yẹ pẹ́ jákò lórí 101 kíní kan. Ọmọ kí lélẹ̀ kò mi ò lórúkọ yẹn tán.
mi fẹ́ àwọn ọmọ tí ó mọ wo ọwọ́ àwọn tó ń mẹ́pẹ̀ kan fáwọn rúùsì kan fáwọn fúláwà. All these people, they are independent people. Mi fẹ́ yan ọmọ jobless ní lórí ilẹ̀ iṣẹ́ àti mi. You can send